ilẹ̀ o ìyá Jésù ẹ̀yin gangan rẹ̀ bí Jésù bá wà dédé obìnrin ìbá ń kọjá pátápátá èsì ìníwà nínú wọn lójú tirẹ̀ wà ní lóṣòrí wọn ẹni yóò ń pè lóṣù lóṣòyì bóníyàn bá kọjá á máa kí á máa ṣọ yàyà á máa wù ọmọlúwàbí dédé ènìyàn ládùúgbò ń pè lọ́mọlúwàbí ìwọ náà tọ́jú àtọ́mú ogbó olóṣó wa níbi ó ti ń ṣe olóṣó rẹ̀ bẹ́ẹ̀ ló ti pàdé ọkùnrin alálùbáríkà tó gbó olóṣó lọ́wọ́ rẹ̀ tó gbé sílé ó sì pinnu pé òun kò ní ṣe rádáradá mọ́ èó wá ní tiẹ̀ ìyá Jésù gbogbo ìgbà pátápátá ó bá ń jáde ṣó máa kánjú kanra ìwọ pé rẹ ló mọ́jú ó pé rẹ kì í ṣẹlẹ́ṣẹ̀ ó ti gbàgbé ní Bíbélì wípé dédé òtítọ́ rẹ pátápátá bí àkísà ẹlẹ́gbẹ́ báyìí lórí níwájú ìtẹ́ ìdájọ́ ìwọ máa ń gbé òun ṣe bí wípé ìwọ nìkan ló ro mọ́jú ṣé o mọ̀ kọjọ́ ń lọ lórí ọdún ìró máa pé ọdún 23 ó ti ìwé òdùjú kó bá gbogbo ọdún ìgbà náà ni wà máa sọ Jésù lẹ́nu wà máa pariwo Jésù lọ́kọ opó ṣé wọ̀ jókòó Jésù lọ́kọ rẹ̀ ẹni mélòó rẹ̀ Jésù fẹ́ tán ó jẹ́ tọ́jú ìwà rẹ̀ ṣe kókó ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ níwà nígbà ìwà rẹ̀ kò bá dáa àmọ́ máa parọ́ mọ́ Jésù kiri dédé àwọn yẹpẹ̀ lòlóṣó ń jọ́sí dédé àwọn yẹpẹ̀ onífẹ́fẹ́ níjọ́sí dédé wọ́n lè ti lé ọkọ̀ràn ti bí méjì ti bí mẹ́ta ìbí mẹ́rin ìbí mẹ́fà wà níbẹ̀ tí wọ́n sì ń tọ́ wọn táwọn ọmọ wọn ṣoríire ṣó dìgbà tó máa àbúrò rẹ̀ àbílẹ̀ kẹrin bá ń pè ní àǹtí àbí kó bá tó lárúkọ mọ́ ẹ lórí kó tó mọ̀ pé ó ní láti bọ́ nǹkan ṣe sọ́rọ̀ ayé rẹ̀ ṣọ́ra